kò sí iṣẹ́ téèyàn ṣe nílé ayé yìí tí wọn ò ní toast èèyàn bí mo rìn gan bọ́ọ̀bà toast mi máa lọ sí ìdí omi máa lọ wẹ orí mi pé kí ló ṣe mí o because kò sí iṣẹ́ téèyàn ń ṣe tó jẹ́ pé ọkùnrin àtobìnrin jọ máa kópa nínú ẹ̀ tí wọn ò ní toast o ó normal kò ń dẹ̀ ń ṣe film industry nìkan ló ti máa ṣẹlẹ̀ béèyàn rìn jáde ní fúnra rẹ̀ náà wọ́n ó kọnu sí ẹ̀ dandan ni kò wá tẹ̀ tún ṣe mí pẹ̀lú bí ara mi ṣe rí yìí kọ́ máa kọnu sí yàn òun la ṣe ń wọ kẹ̀mbẹ̀ káàkiri kí wọ́n fi wálẹ̀ àmọ́ ó tọ́ ni mo ti ẹ mọ̀ pé ìgbà tí àìtí máa gbowó táìtí máa oríṣiríṣi èèyàn ló máa fẹ́ fi ẹ̀tàn wọ́n máa try náà ni ìwọ ló wá kò sí lọ́wọ́ bóyá o fẹ́ gbà àbí o ò ní gbà so wọ́n ṣe normal toasting èyí tó máa mú script tó ti yà tẹ́lẹ̀ tó máa wá fi parọ́ màá sọ ẹ́ di star màá ṣe ẹ́ di kinní kan ọlọ́run dẹ̀ ló ń sọ̀yàn di star mo lè ṣiṣẹ́ bíi 100 kí wọ́n má rí mi at least pẹ̀lú gbogbo èyí tí mo ti ń ṣe ilé ọdún ni mo ṣe tán tí ó wá di pé bóyá ilé ọdún nìkan ni mo ti yà ní gbogbo ilé ayé mi so bó ṣe máa ń rí nìyẹn wọ́n máa tànyàn náà ní oníkálùkù àwa tí mo fẹ́ ṣe kinní kan mo fẹ́ ṣe kinní kan mo dẹ̀ máa ń wò wọ́n ni pé ọlọ́run ni ọlọ́run èmi ti léèyàn tèmi ń fẹ́ so dandan gbogbo nǹkan gbogbo atótónu tẹ́ bá wá ẹ̀kan ro ẹjọ́ ni tẹ́ bá dẹ̀ ti rojọ́ yín tán kúrò níwájú mi ṣáà fà mí wọlé àbí kẹ́ fà mí sínú yàrá tẹ́ bá ti fi tipátipá mú mi gbogbo wa ń sọ story ni a dẹ̀ máa jókòó a máa gbọ́ ni. ẹ ṣeun ma ìbéèrè tó jẹ́ ẹlẹ́ẹ̀kejì nígbà tí àwọn nǹkan wọ̀nyí tó yẹ kó ń ṣẹlẹ̀ ǹjẹ́ ẹni tí ẹ̀ ń fẹ́ ṣó mọ̀ sí àwọn nǹkan yìí tẹ́ pé bóyá tẹ̀ ń délé tẹ̀ ń sọ fún pé dédù nǹkan báyìí. èmi ò tiẹ̀ kí n bọ́dà ti gist boyfriend because mi ò rí as anything tó jẹ́ bàbàrà tó bá ti ń jọ pé bóyá bíi rape àbí nǹkan kan so since tí ò ti súnmọ́ bí àbí wọ́n fipá bá mi ṣe kò nídìí kí ebi wọ́n rojọ́ ni tó bá dẹ̀ rojọ́ mi máa rẹ́rìn máa kúrò níwájú wọn èyí tó bá dẹ̀ di pé kí n jókòó tí torí mo fẹ́ gbaṣẹ́ bá ti gbaṣẹ́ tó máa sá lọ ni o ò lè fi tipátipá mú mi ìyẹn ni tèmi. ẹ ṣeun gan ma màmá a gbọ́ pé láàrin bíi ìgbà díẹ̀ tí ó dà pé ẹ ti wà nù Yorùbá industry a gbọ́ pé wọ́n ní ẹ fi bí ọdún 4 sílẹ̀ wọ́n ní ẹ ní bí fibroid issues. Yeah well bó ṣe sọ ní gbogbo obìnrin ló ní fibroid lóòótọ́ àmọ́ tàwọn kan ju tàwọn kan lọ nígbà tí kinní yẹn ṣẹlẹ̀ èmi kí n sọ pé bóyá mistake yẹn wá láti ọ̀dọ̀ mi torí tó bá yẹ pé mi ò fà kúrò ní industry ni bóyá kò bá ti sáré yá mi lára láti lọ yọ kúrò màá ti ṣara gírí màá ti padà àmọ́ gbogbo gbà yẹn mo kọ̀ fà sẹ́yìn torí mi ò kí ń rí owó ń díẹ̀ gbogbo ẹ̀ fà bí ṣé ń sọ pé mo kọ̀ wà depressed pé okay iṣẹ́ tí mò ń ṣe it's not like I'm seeing big money from it with this sickness aṣọ òní ní fitting máa ń láti máa bo ara ikùn tóbi gbogbo yẹn á máa bí àyàbèjì o ó wá tí ń wà embarrassing kọ́ máa kí ẹ ìyàbèjì o ẹlòmíì ò dẹ̀ mọ bó ṣe ń ṣú ẹnu that's why títí di èní náà mi ò kí ń sáré yára sọ̀rọ̀ nípa ara èèyàn bóyá mo mọ̀ ẹ́ pé ò lẹ́pa tẹ́lẹ̀ kí n rí ẹ pé ò sanra àbí kò sanra tẹ́lẹ̀ kí n rí ẹ mi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀ because ó ti ṣèmí náà rí nígbà kan so mi kì í sáré yọnu sọ̀rọ̀ pé òbí lè ṣeré mi oníkálukú ló mọ nǹkan tí ó wà lára ẹ̀ ìgbà yẹn dèrè àwọn máa sọ ìyábèjì títí mo fi lọ sí Amẹ́ríkà tí mo fi dé àwọn èèyàn máa sọ ó ti lọ bímọ lọ́wọ́n ni ṣé mọ nǹkan tí mo lọ ṣe ni mọ nǹkan tí mo lọ ṣe àmọ́ adúpẹ́ fọlọ́run pé kò mẹ́mi lọ ọ̀sẹ̀ ẹlòmíà ṣe ó máa lọ sí adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run èmi wà láyé mo wà láàyè ara wa ti yá. ẹ ṣeun gan ma lẹ́yìn ìgbà tí ẹ ṣe iṣẹ́ abẹ tí ẹ lọ ṣe lẹ́yìn ìgbà yẹn báwo wá ni ó ti ṣe affect career yín positively or negatively ma. mi ò affected though because gbogbo ìgbà yẹn náà tí mo fi lọ tí mo fi dé ó yọ 4 years kúrò nínú life mi 4 years tó dẹ̀ yọ yẹn ìgbà yẹn wà ní social media wá strong gan tó jẹ́ pé so many people wọ́n sáré pick because social media so time gbà yẹn tó jẹ́ kémi náà dúró lèmi wá fi yẹ bá tí mo fi lọ tí mo máa fi padà wá mo ní láti tó padà because mi ò lè bá mọ́
òun la fi ṣẹ̀ṣẹ̀ wá tún bẹ̀rẹ̀ sí ní build díẹ̀. So màá sọ wípé ó affect me negatively. Ẹ ṣé mà. A gbọ́ ní bóyá bí ọdún tó kọjá ẹ̀ wọ́n ní ẹni accident. Mà kí ló ṣẹlẹ̀ gangan níjọ́ accident ìṣẹ̀lẹ̀? Báwo ló ṣe ṣẹlẹ̀? Ẹ wò ọjọ́ burúkú èṣù gbomi mú ni orí set náà la ti ń bọ̀ a kúrò lórí set ní Ajah a lọ sí hotel wa mo wá dé traffic light èmi àti Jami Aziz Jami wà ní mọ́tò tiẹ̀ èmi wà ní mọ́tò tèmi èmi àti PA mi dẹ̀ jókòó sí iwájú mo dẹ̀ ń dúró fún stop sign the red light mo ti rí glass mi mo ti rí speed tí mọ́tò yẹn ń bọ̀ mo á wò pé kámẹ́rà wà ń bíbá mi ò lè já iná yìí kí n kò sún díẹ̀ fún kí n tó ní mo máa sún fún ẹni yẹn báyìí ó lẹ̀ mọ́ mi lẹ́yìn ni lórí gbogbo glass ẹ̀yìn yẹn báyìí ara wa báyìí ló dá sí mọ́tò mi kàn lọ ni mo wá ń wá bí mo yẹ máa steady ọwọ́ mọ́tò tá a máa dúró tí a máa by the time tá a máa fi dúró ṣe gbogbo ẹ̀ mọ́tò tó gbá mi ti sá lọ. So mo dúpẹ́ fọlọ́ nǹkan kò ṣe wá àwa láyé mọ́tò ló bàjẹ́ nǹkan kò ṣe àwa. Ẹ ṣeun gọ́mà ẹ ṣeun gọ́mà. Lẹ́yìn Bísí Kọ́mọláfẹ́ ǹjẹ́ ẹ tún ní èèyàn tó yẹ pé maybe ẹ ti jọ ṣiṣẹ́ pọ̀ tó yẹ pé tó tún jẹ́ èèyàn tó yẹ pé tẹ̀ ń rí tó jẹ́ bí colleague yín either senior or junior tó yẹ pé kò sí láyé mọ́ tó yẹ pé ó dẹ̀ máa ń dùn yín pé ká ní ẹni iṣẹ́ ìwà báyìí. That would be Ṣeun Ògúnládé tó ṣe ẹ̀fíìsì pọ̀ cause àjọṣiṣẹ́ pọ̀ ń gbà yẹn náà ni kọ́lọ́run fi ọ̀run kẹ́ same time náà ni òun àti Bísí Ṣeun kú ní September 3rd or 4th Bísí kú ní January 1st Ṣeun ló kọ́kọ́ kú before Bísí so mo máa ń rò ń gbà yẹn because ìgbà tó kú yẹn ó ti kú kí ẹ̀fíìsì pọ̀ tó jáde and tẹ́fíìsì pọ̀ fi jáde ẹ̀fíìsì pọ̀ became a popular movie ó wá jáde lẹ́yìn so every time tí bá rántí ẹ̀rí màmá wò pé tó bá yẹ pọ̀ ọmọ yìí ṣì wà láyé ni ó máa ti lọ́gùn because iṣẹ́ yẹn máa ti gbé that would have been a breakthrough but Ọlọ́run ló ń to gbogbo nǹkan. Ǹjẹ́ ẹ lè bá wa sọ̀rọ̀ ẹyọ kan àbí méjì nípa nǹkan tó ṣẹlẹ̀ sí ẹni tẹ́ dárúkọ rẹ̀? Ṣeun náà mú kọ gbá kọ́ náà ẹ mọ̀ pé gbogbo wa náà tá bá ti oríṣiríṣi set láti máa ń lọ oníkálukú à ń síbì kan náà nígbà kan náà so ó sick for a while really gbọ́ nípa ẹ̀ ó kọ́ dédé send message ni ta ló tiẹ̀ pè mí jọ́nà lọ okay I think Sanyeri called me kọ̀sán mọ̀ pé àjọ máa ń rìn gbà yẹn ni then Sunday Olaniyi rather and my boss yes then Yinka Quadri náà tún pè mí lọ́jọ́ yẹn because yes wọ́n ní láti pè mí pé ṣùgbọ́n nǹkan tó ṣe gbogbo wọn wá fẹ́ lahùn fún mi very early bíi 6 o'clock láàárọ̀ mo ṣáà rí kọ́ lélẹ̀ èlé àkọ́ mi a ní èso ti gbọ́ kí ni a ní ó dà bọ̀ wọn ò ní sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ ẹlòmíà tún pè mí hello mo ní kí n pè ẹ́ ṣó ti wo fóònù ẹ̀ kí ló ṣẹlẹ̀ kò sẹ́ni tó sọ̀rọ̀ Yínká Quadri pé hello ẹ wà kí ló ṣẹlẹ̀ náà tó ń ti gbà tí Délé Ògúndípẹ̀ wá pè mí gangan wà ní Juliet Ṣeun ti kú o bó ṣe ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni mo ń fa ṣòkòtò ni mo ń wọ ṣòkòtò ni mo ń wọṣọ kí ló ṣe ibo lẹ́wà kí ní kankan ṣáà ní ká pàdé ní Adékúnlé Fájuyì nígbà yẹn ká máa lọ sí Sango ọ̀dọ̀ Msnt ẹ̀ pé ibẹ̀ láti máa lọ sí so I just joined their car and that was how I left. Ẹ ṣeun mà kó tó di pé mo wọnú àwọn ìbéèrè tí mo fẹ́ bí yín gan-an mà wọ́n mi mo rí àtẹ̀jíṣẹ́ kan nígbà tí mo rí ẹ̀rín pa mí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ́n sọ pé Juliet Jatto ẹkún rọ̀ lọ́rùn gan nínú fíìmù. Ọlọ́run máa jẹ́ kọ́rọ̀ wa bùjá sí ẹkún o ẹ wo kò ń ṣe pé bóyá ẹkún rọ̀ mí lọ́rùn kò sí ẹni tó máa rọ̀ lọ́rùn bẹ́ẹ̀ yẹn náà ó kàn jẹ́ wípé tí èèyàn bá ń sọ lines ẹ̀ lọ tí ó depend lórí emotions tó bá fẹ́ tẹ́ kò sí bẹ́ẹ̀ bá bá ṣe sọ̀rọ̀ lọ ó máa wá tẹ́ bá tẹ̀lé lines bó bá ṣe fún yín ó máa wà definitely mi ì lè sọ pé ó rọ̀ èmi náà lọ́rùn bẹ́ẹ̀ yẹn Ọlọ́run ni tó ti bá ti ń sọ lines mi lọ nǹkan tó bá fẹ́ máa fún wọn ní nǹkan tí wọ́n bá fẹ́. Ìyẹn wá gbé mi padà sí sinimá tẹ̀sẹ̀ Ilé Ọdún ẹ jọ̀ọ́ mà
lórí story yẹn gangan torí a rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ kọ́ nínú story yẹn kí ló bring idea movie yẹn. Lákọ̀ọ́kọ́ náà èmi kọ́ ni mo nílé ọdún o. ọ̀pọ̀lọpọ̀ rò pé ẹ̀yin lẹ ní Èmi kọ́ o, ẹ jọ̀ọ́ o. Abíọ́dún Jimoh ló produce ilé ọdún. Èmi kọ́ kópa nínú ẹ̀ ni. Èmi kọ́ wá ṣiṣẹ́ ń bẹ̀ ni. Abíọ́dún Jimoh ló ní story, òun ló write, òun ló direct ẹ̀, òun ló produce ẹ̀. Àwa kọ́ jẹ́ actor nínú movie. But I'm just going to say this. Ilé ọdún was one of my best movie for 2024. wow Yes. ẹ ṣeun gan. Best movie for 2024. ẹ ṣe mà mọ́mì lẹ́yìn gbogbo àwọn nǹkan tẹ́ ti bá wa sọ yìí ǹjẹ́ ní advice kan tẹ́ fẹ́ fún àwọn èèyàn tó yẹ pé wọ́n ń wò yín tó fẹ́ darapọ̀ mọ́ yín. Ẹ wo gbogbo wa ṣe rí industry I need plenty people, I need èèyàn rẹpẹtẹ. A fẹ́ kí gbogbo yín náà kẹ́ máa bọ̀ kẹ́yìn náà wá tó wò bóyá dídùn ṣe rí gbogbo nǹkan tẹ́yìn gbọ́n ta ìtẹ́ bá darapọ̀ mọ́ wa lẹ́yìn náà máa fi mọ̀ bóyá ó dùn àbí ó kan. Ẹ jọ̀ọ́ nítorí ẹ máa bọ̀ àmọ́ tẹ́ bá wá ń bọ̀ ẹ jọ̀ọ́ ẹ̀yin Gen Z àti Alpha Gen Z ẹ ṣàánú wa. The only thing tí mo kàn máa sọ ni wípé ẹ ṣáà ní sùúrù. Kẹ́ ní sùúrù tẹ́ bá ti ní sùúrù onísùúrù máa jogún ayé. Wọ́n ní pẹ̀lú sùúrù tó bá sí òkúta ó máa jiná. Ìyẹn mi ò mọ̀ torí mi ò try ẹ̀ rí o àmọ́ nǹkan tó máa ń sọ ni. Àmọ́ tẹ́ bá ti wá industry is a very sweet place. It's a sweet place actually. You would love it. The only thing is just be careful, be nice to everybody and just be yourself. That's just it. ẹ ṣeun gan.